a rí ìdí mẹ́ta tí Jésù Kristi fi ń pa òwe. Ìdí àkọ́kọ́ ni láti kéde òtítọ́. Ìkejì ni láti fi òtítọ́ pamọ́ fáwọn tí wọ́n fẹ́ gbọ́. Ìkẹta ni láti tọ́jú òtítọ́, láti pa òtítọ́ mọ́ fún àwọn èèyàn tí ọkàn wọn yóò pòǹgbẹ láti mọ ẹni tí Kristi ń ṣe. Ọba ìyè àti agbára, a dúpẹ́ fún àánú rẹ Jésù, gba ọpẹ́ kó gba yín wá o. Lo àánú ọ̀rọ̀ rẹ sí wa, jẹ́ àṣẹ rere o. Ọ̀rọ̀ rẹ jẹ́ ó yé wa, jẹ́ ó yé wa. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ já sí ìwé mímọ́, sí ìwé Mátíù orí 13 ẹsẹ̀ 10 sí àti 11. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ wá, wọ́n bi í pé, èéṣe tí wọ́n fi ń fi òwe bá wọn sọ̀rọ̀? Ó sì dáhùn, ó wí fún wọn pé, ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba ọ̀run, ṣùgbọ́n àwọn ni a kò fi fún. Kí Olúwa kó bùkún gbígbọ́ àti kíka ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa lórúkọ Jésù Kristi. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àkòrí ìfihàn Kristi nínú àwọn òwe rẹ̀. Ìfihàn Kristi nínú àwọn òwe rẹ̀. Yẹn ni pé a fẹ́ wo Kristi nínú àwọn òwe, àwọn ẹni tó fira ẹ̀ pè nínú àwọn òwe tó pa. Níbi tí a kà yìí, àwọn ọmọ ẹ̀yìn ló wá béèrè lọ́wọ́ Olúwa pé kí ló dé tí ń fi òwe báwọn èèyàn sọ̀rọ̀? Ọba ògo wa sọ fún wọn pé nínú ìdáhùn ọba ògo, a rí ìdí mẹ́ta tí Jésù Kristi fi ń pa òwe. Àkọ́kọ́, ó ní láti kéde òtítọ́, láti fi òtítọ́ hàn fún àwọn tó ń gbọ́ràn. Torí pé nígbà ó bá pa òwe, fúnra wọn ó lè máa pòǹgbẹ láti wá kí ni ìtumọ̀ àwọn òwe tó pa. Ló sọ pé ìbùkún ni fún ẹ̀yin tí ẹ̀yin ń gbọ́. Àwọn kan fẹ́ gbọ́, wọn ò rí gbọ́. Àwọn kan kékeré tí wọ́n ní wọ́n tún gbà lọ́wọ́ wọn, wọ́n fi fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ràn, láti kéde òtítọ́ fún àwọn tí ó ń gbọ́ràn. Ìdí kejì ni láti pa òtítọ́ mọ́ fún àwọn ọ̀tá rẹ̀. Àwọn ọ̀tá Kristi àtàwọn tí aláfara àtàwọn aláìgbàgbọ́ kan má bàa fi ọ̀rọ̀ rẹ̀ ṣàwẹ́wà tàbí kan sì túmọ̀. Torí gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ, àwọn yẹn àṣà àti sọ nípa wọn pé wọ́n làjúlẹ̀ ni wọn ò ní rí, wọ́n sì ti wọ́n lẹ̀ wọn ò ní gbọ́. Àyà wọn ti sé bọ́, kán má bàa gbà wọ́n là. Bẹ́ẹ̀ ni, ìdí kẹta tí Jésù fi ń sọ̀rọ̀ lówe ni pé láti pa òtítọ́ mọ́. Ẹ má ṣì mí gbọ́. Ìdí àkọ́kọ́ ni láti kéde òtítọ́. Ìkejì ni láti fi òtítọ́ pamọ́ fáwọn tí wọ́n fẹ́ gbọ́. Ìkẹta ni láti tọ́jú òtítọ́, láti pa òtítọ́ mọ́ fún àwọn èèyàn tí ọkàn wọn yóò pòǹgbẹ láti mọ ẹni tí Kristi ń ṣe. Nítorí Olúwa kọ àwọn òwe yẹn fún wa, fún àwa yìí, pé ká lè máa wádìí ìwé mímọ́. Torí pé gẹ́gẹ́ bí Jésù sì sọ nínú ìwé Mátíù orí 13 yẹn ní ẹsẹ̀ 16 àti ẹsẹ̀ 17. Ṣùgbọ́n ìbùkún ni fún ojú yín torí tí wọ́n rí, àti fún etí nítorí tí wọ́n gbọ́. Lóòótọ́ mo sáàwí fún yín, ọ̀pọ̀ àwọn wòlíì àtolódodo ní ń fẹ́ rí ohun tí ẹ̀yin ń rí, wọn kò sì rí wọn. Wọ́n sì ń fẹ́ gbọ́ ohun tí ẹ sì ń gbọ́, wọn kò sì gbọ́ wọn. Yẹn ni pé Olúwa pa àwọn òtítọ́ yẹn mọ́ fún wa. Ọ̀pá mọ́ kúrò, kò fi òtítọ́ pamọ́ fún wa pé kó fi pamọ́ ká má bàa rí. Àwa ò kì í ṣọ̀tá rẹ̀. Àwa tí a fẹ́ Olúwa, tí a sì fẹ́ mẹ́ńtọ́ jẹ́, Ọlọ́run fi àwọn òtítọ́, ó fi àwọn òwe yẹn lẹ̀ fún wa kí a lè rí. Nínú ìwé mímọ́, ohun mẹ́rin ni wọ́n torí ẹ̀ máa ń pa òwe. Àdá torí ẹ̀ pa òwe nínú ìwé mímọ́. Àkọ́kọ́ ni pé láti mú kí èèyàn ó ṣí
láti mú èèyàn wá sínú ìsìníyè. Nathaniel wòlíì ó fòwe bá Dáfídì sọ̀rọ̀ ní Sámúẹ́lì kejì orí 12 ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ kẹfà láti lè fi síníyè fún ọ̀ràn tó dá. Ìkejì, a máa ń pa òwe láti fi òtítọ́ ẹ̀mí hàn wá. Ìkẹta, a máa ń pa òwe láti ṣàlàyé kókó ọ̀rọ̀ kan. Ìkẹrin, a máa ń pa òwe, Jésù ń pa òwe nínú ìwé mímọ́ láti mú àsọtẹ́lẹ̀ ṣẹ. Ẹ jẹ́ wá wò bí àwọn òwe Kristi ṣe rí nínú ìwé mímọ́. Ìwé Máàkù orí 4 ẹsẹ̀ 33 àti 34 sọ fún wa pé Máàkù orí 4 ẹsẹ̀ 33 àti 34 sọ fún wa pé àwọn òwe yẹn pọ̀. Ó sì ń ṣe àpèjúwe òtítọ́ kan. Nínú àwọn òwe yẹn, ìtumọ̀ rẹ̀ ó hàn gbangba. Ìtumọ̀ rẹ̀ nígbà míì àmọ́. Ìtumọ̀ rẹ̀ Olúwa fúnra ara rẹ̀ á ṣàlàyé. Ìtumọ̀ àwọn òwe mìíràn ó jẹ́ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀. Kí a wá jẹ́ kó yé wa pé àwọn òwe tí Jésù pa nígbà tí a ṣàwárí ẹ̀ wọ́n fẹ́ tó bí 40. A wá pín sí ẹgbẹ́ 6. Ẹgbẹ́ àkọ́kọ́, ìpín àkọ́kọ́ ń sọ nípa àwọn òwe nípa ìfẹ́ Ọlọ́run nínú Kristi. 5 la rí ńbẹ̀. Òwe àgùntàn tó sọnù, òwe owó tó sọnù, òwe ọmọ onínàkúnà, gbogbo ẹ̀ wà ní Lúùkù orí 15 ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 32. Ìkẹrin, ìṣúra tá a fi pamọ́, Mátíù orí 30 ẹsẹ̀ 44. Ìkarùn-ún, páálí olówó iyebíye, Mátíù orí 30 ẹsẹ̀ 45 àti ẹsẹ̀ 46. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a ní òwe 3 nípa orílẹ̀-èdè Ísírẹ́lì. Ìkẹfà ó ní òwe igi ọ̀pọ̀tọ́ tí ò léso. Ìkeje, àwọn ọmọkùnrin 2. Ìkẹjọ, a ní òwe àwọn olùṣọ́gbà búburú, Mátíù orí 21 ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 32. Ẹgbẹ́ kẹta tí a pín òwe yẹn sí, àwọn òwe tó sọ nípa ìyìn rere ní ìran tiwa yìí. A rí òwe aṣọ titun, Mátíù orí 9 ẹsẹ̀ 16. Ìkẹwàá rí òwe wáìnì titun, Mátíù orí 9 ẹsẹ̀ 17. Ìkọkànlá a rí òwe afúrúgbìn, Mátíù orí 13 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 8. A rí òwe epo àtàlìkámà, Mátíù orí 13 ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 30. Ìkẹtàlá a rí òwe irúgbìn mustadi, Mátíù orí 13 ẹsẹ̀ 31 àti ẹsẹ̀ 32. Ìkẹrìnlá a rí òwe ìyẹ̀fun nínú àkàrà, Mátíù orí 30 ẹsẹ̀ 33. A sì rí òwe àwọn tó kó àkópọ̀, Mátíù orí 13 ẹsẹ̀ 47 sí ẹsẹ̀ 15. A rí òwe àsè ńlá, Lúùkù orí 14 ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 24. Ìkẹtàdínlógún, a rí òwe irúgbìn tó ń dàgbà ní kọ̀rọ̀, Máàkù orí 4 ẹsẹ̀ 26 to ẹsẹ̀ 29. Ẹgbẹ́ kẹrin òfin, ẹgbẹ́ kẹrin àwọn òwe yẹn, a rí òwe nípa ìgbàlà, àwọn òwe nípa ìgbàlà. Ìkejìdínlógún, òwe ilé tí a kọ́ sí orí àpáta, Mátíù orí 7 ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 27. Ìkọkàndínlógún, a rí òwe Fárísì àti agbowó òde, Lúùkù orí 18 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 14. A rí òwe àwọn ajígbèsè 2, Lúùkù orí 7 ẹsẹ̀ 36 sí ẹsẹ̀ 50. Ìkọkànlélógún, a rí òwe ìgbéyàwó ọmọ ọba, Mátíù orí 22 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 14. Lẹ́yìn ìgbà yìí ni a wá rí ẹgbẹ́ karùn-ún àwọn òwe yẹn, òwe tó ní í ṣe nípa ìgbé ayé Kristẹni. Ìkejìlélógún, a rí òwe fìtílà tí a tàn tí a gbé sí abẹ́ òṣùwọ̀n, Mátíù orí 5 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 16. A rí ìkẹtàlélógún, òwe aláìláàánú ọmọ ọ̀dọ̀, Mátíù orí 18 ẹsẹ̀ 23 sí ẹsẹ̀ 35. Ìkẹrìnlélógún, a rí òwe ọ̀rẹ́ ní òru tó wá béèrè, Lúùkù orí 11 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 13. Ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n, a rí òwe
opó tó ń ṣàwé ìyanu. Lúùkù 18 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 8. Ní ìkẹrìndínlọ́gbọ̀n a rí ilé ìṣọ́. Lúùkù orí 14 ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 35. Ìkẹtàdínlọ́gbọ̀n a rí òwe aláàánú ará Samaria. Lúùkù orí 10 ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 37. Ìkejìdínlọ́gbọ̀n a rí òwe aláìṣòótọ́ ìríjú. Lúùkù orí 16 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3. Ìkọkàndínlọ́gbọ̀n a rí òwe àwọn òṣìṣẹ́ ní ọgbà àjàrà. Mátíù orí 20 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 17. Ìtọ́ parí ìpín àwọn òwe yìí ó ní ìkẹfà, ìyẹn ni òwe nípa èrè àti ìdájọ́. Ọgbọ̀n a rí òwe àwọn wúńdíá mẹ́wàá. Mátíù orí 25 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 13. Ìkọkànlélọ́gbọ̀n a rí òwe tálẹ́ǹtì. Mátíù orí 25 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 30. Ìkejìlélọ́gbọ̀n a rí òwe mínà owó. Lúùkù orí 19 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 27. Ìkẹtàlélọ́gbọ̀n a rí òwe àgùntàn àtewúrẹ́. Mátíù orí 25 ẹsẹ̀ 31 sí ẹsẹ̀ 46. Ìkẹrìnlélọ́gbọ̀n òwe kẹrìnlélọ́gbọ̀n a rí ọmọ ọ̀dọ̀ àti olúwa rẹ̀. Lúùkù orí 17 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 10. Ìkarùnlélọ́gbọ̀n a rí òwe àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń wọ̀nà fún olúwa wọn. Máàkù orí 13 ẹsẹ̀ 33 sí ẹsẹ̀ 37. Ìkẹrìndínlógójì a rí òpònú ọlọ́rọ̀. Lúùkù orí 12 ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 21. Ìtí mo dánu dúró lé lórí ó ní ọlọ́rọ̀. Ìkẹtàdínlógójì ọlọ́rọ̀ àti Lásárù ní ìwé Lúùkù, ìrere Lúùkù orí 16 ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 31. Àwọn òwe wọ̀nyí ni Jésù Kristi pa. A wá fẹ́ wò wọ́n àwọn tí a fẹ́ mọ báwọn òwe yẹn ti rí àti ẹni tí Kristi fi ara ẹ̀ pè nínú àwọn òwe yẹn. Tó bá di fọ́nrán tí ń bọ̀, wọ́n mọ̀ bá yín sọ̀rọ̀ lórí àwọn tá a rí ìfihàn Kristi, ẹni tí Kristi jẹ́ nínú àwọn òwe wọ̀nyí. Ọba ògo gba pẹ́ kó gbà yẹn wá. Ògo ni forúkọ rẹ̀. Fi bùkún sí ọ̀rọ̀ yìí o. Yẹ kí gbogbo wa ó yè, jẹ́ ká ṣe rere. Jésù Kristi Olúwa wa. Àmín.